ọ̀rọ̀ kan ni mo gbọ́ tí mo ní pé kí n wá fi tó yín létí. Bóyá ẹnìkan ni ó bímọ. Ọjọ́ tí ó bímọ, bí ó ṣe bímọ tó wà nílé ìwòsàn, bọ́mọ yẹn ṣe ń jáde, ewé ló mú wálé ayé o. Ó mú ewé wá sílé ayé. Ṣùgbọ́n kí wọ́n tó bí ọmọ yìí, àwọn nǹkan kan ó lọ́mọ. Wọn ò fẹ́ bí ọmọ nígbà tí wọ́n ní oyún ọmọ yìí. Wọn ò fẹ́ bí ọmọ mọ́ rárá àti rárá. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá lóyún ẹ̀, ìyá ẹ̀ ní láti sa ipá láti yọ oyún yìí. Ṣùgbọ́n àsìkò tí wọ́n ń gbìyànjú àti yọ oyún yìí ni wọ́n bá ẹnìkan pàdé, tí ẹni yẹn dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n má ṣẹ́ oyún yẹn o, wípé ọmọ tí ó wà nínú wọn pé ọmọ ológo ni, pé ọmọ olóríire ni, pé ọmọ tí ó máa làmíláká, tí ó máa yọ wọ́n nínú ìṣòro wọn ni. Báyìí ni wọ́n ṣe yọ oyún ọmọ yìí mọ́. Ọjọ́ tí wọ́n bí ọmọ yìí, ó mú ewé, ó mú wá sílé ayé. Gẹ́gẹ́ bí ohun tí ìyá ọmọ yìí sọ, wọ́n ní wípé ewé tí ọmọ yìí mú wá sí ilé ayé fún odidi ọjọ́ méje, ewé yìí kò rẹ̀ rárá, ó dàbí ẹni pé wọ́n ń bomi rín ni ní ojoojúmọ́ bí ó ṣe ń jọ̀lọ̀ sí. Gẹ́gẹ́ bí nǹkan tí ìyá ọmọ yìí sọ, ní ọjọ́ keje àbí ọjọ́ kẹjọ ni ọmọ yìí lanu láti sọ̀rọ̀, tí ó ń sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé ọjọ́ keje tàbí ọjọ́ kẹjọ tí wọ́n bí ni o, ni ó sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé ẹ polongo mi o, ẹ polongo mi o, wípé ewé ń jẹ́, egbò sì ń jẹ́. Ṣé ń gbọ́ nǹkan, ṣé ń dè? Ọmọ yìí láti kékeré ẹ̀, láti ọmọ ọwọ́, láti ìgbà tó ti wà lẹ́nu ọmú ló ti ń fi ewé àti egbò tó fi ń ṣe iṣẹ́ ìyanu, tó fi ń ṣe iṣẹ́ ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti àwọn tó wà ní tòsí àtàwọn tó wà ní òkè òkun. Àwọn tí wọ́n ti de oyún mọ́ nínú, ọmọ yìí ó ti gbà wọ́n lẹ̀ o, nípasẹ̀ ewé àti egbò. Ọmọ yìí ọmọ ológo ni. Ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ kí ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ọmọ yìí àti ìyá ọmọ yìí. Bàbá Samuel. Sá. Wọ́n lẹ máa ń pariwo wípé ẹ polongo ògo mi. Bó lẹ ṣe máa ń sọ? Ẹ polongo ògo mi. Kí ló tẹ máa fi sọ bẹ́ẹ̀? Tẹ́kọ́ polongo ògo mi fún àwọn àgbáyé. Bí báwo? Bí ti báwo? Kò yé. Torí iṣẹ́ mi máa ń jẹ́ fún àwọn èèyàn. Àwọn wo lẹ ti ṣiṣẹ́ fún rí? Àwọn tó ní stroke tí. Wọ́n lẹ máa ń já ewé. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ kàn déédéé lọ já ewé kan ni? Bẹ́ẹ̀ni. Yóò lẹ ṣiṣẹ́? Bẹ́ẹ̀ni. Ta ló ní kẹ́ máa já? Ọlọ́run. Ọlọ́run ló ní kẹ́ máa já ewé. Bẹ́ẹ̀ni. Ẹ kàn déédéé lọ já ewé. Bẹ́ẹ̀ni. Ok. Ṣé tí sábà sí ní kẹ́ lọ já ewé wá, ìyẹn túmọ̀ sí wípé ewé tá ń wò yìí ó ń ṣiṣẹ́? Bẹ́ẹ̀ni. Ok. Now tá bá ti ní ṣé ẹnìkan ní ó ní kẹ́ lọ já ewé wá àbí báwo? Ọlọ́run. Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni. Ok, ẹ má bínú. Tẹ́ bá sùn, bó lẹ àwọn kan wo lẹ mọ́ bá pàdé lójú àlá tẹ́ bá sùn? Tẹ́ bá sùn pé àwọn iṣẹ́ mi máa ń jẹ́ fún yàn nínú àlá mi. Ok. Ṣé nínú àlá ẹ máa ń rí àwọn ewé náà lójú àlá? Bẹ́ẹ̀ni. Ẹ dúró o. Mo fẹ́ kí mọ́mì sọ̀rọ̀. Mọ́mì náà máa sọ̀rọ̀ nsìn torí kò yé mi. Fún gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri gbogbo àgbáláyé nílẹ̀ àti nílùú òyìnbó, Bàbá Sam rèé, ẹ polongo ògo mi àbí? Bẹ́ẹ̀ni. Pé ká polongo ẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ẹ kàn máa dédé já ewé kan. Irú ewé ń sìn báyìí, ẹ bá mi, ewé yìí kí ló ṣiṣẹ́ fún? Máa ṣiṣẹ́ fún stroke. Ewé yìí? Bẹ́ẹ̀ni. Ẹ bá mi jẹ́ ewé wá, ẹ bá mi jẹ́ ewé kan wá, ẹ bá mi já. Ẹ bá mi fún Bàbá Sam. Ewé yìí. Ok. Kí ni ti yé mi? Ó ní wípé tí ewé yẹn tí wọ́n bá ti fọwọ́ kàn, nǹkan tó bá fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ fún ni ó ṣiṣẹ́ fún. Àṣẹ yẹn ti wà nínú ewé yẹn. Ṣé gẹ́ẹ̀tì kan tó ṣẹlẹ̀? Kì í ṣe wípé tẹ́lòmíì bá já ewé yẹn kì í ṣe pé yóò ṣiṣẹ́. Ṣé gẹ́ẹ̀tì ẹ̀? Ok. Ewé ìkìlọ̀ ẹ ló ṣiṣẹ́ fún Bàbá Sam. Stroke. Bó ni wọ́n á ṣe lò? Ẹni ẹ̀ máa fi wọ́ ẹsẹ̀ lálálẹ́. Wọ́n lẹ máa ń pariwo wípé ẹ polongo ògo mi. Bó lẹ ṣe máa ń sọ? Ẹ polongo ògo mi.
kí ló tẹ́ mọ́ fi sọ bẹ́ẹ̀. tẹ́kọ̀ polongo mi fún àwọn àgbáyé bíi báwo bíi ti báwo kò yẹ. torí iṣẹ́ mi máa ń jẹ́ fún àwọn èèyàn. ní iye 2017 nílùú Àkúrẹ́ torí ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kù ní ọkọ mi nílùú Àkúrẹ́ ni mo bí bàbá wa Samuel polongo ògo mi mo bí sí ní hospital ìjọba tó wà ní Òkè Ìjẹ̀bú ní ẹ̀gbẹ́ filling station ibẹ̀ mo bí sí ní ọjọ́ náà lọ́hùn. Nígbà tí mo bí kó tó di pé mo ń rọbí ẹ̀ mo ṣàbí àwọn ọ̀dọ́ torí ẹni tó bá ń rọbí ó ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. Ní òjijì ṣá ni wọ́n sọ pé madam ṣé ẹ ti ń wá ọmọ ni ọmọ tí ẹ máa bí dání ló máa mú ewé dání wáyé yìí ṣé ti jẹ ewé ni ṣé ti jẹ ewé mo nọ́ọ̀tì mo ní kódà gan mi sọ pé mo fẹ́ bí ọmọ yìí mọ̀ mi sọ pé mo fẹ́ bí mọ̀ káàbá ní pé ṣe ni mò ń wá ọmọ. Àwọn mẹ́tọ̀ ẹ̀ bá pariwo pé àríro eléyìí rí o pé ṣé wọ́n di oyún mọ́ yín nínú monoti wọ́n ṣàmú ewé yẹn rú gan bá àwọn gan fúnra wọn wọ́n ta mọ́ ibì kan gbà tí ọkọ mi dé tó fẹ́ wá discharge mi wọ́n wá fi ewé yẹn wọ́n wá fún ọkọ mi. Ọkọ mi náà ó yà lẹ́nu ó kò understand kò yé ó ṣàmú ewé yẹn ó mú lọ́lé ó ṣà discharge mi àti ọmọ àlọ́lé ní ọjọ́ náà lọ́hùn. Ká máa fọ̀rọ̀ gùn láti bí 7 days tá ti bí bàbá Samuel tí ewé yẹn ti wà ń bẹ̀ ewé yẹn ó tutù síbẹ̀ bíi pé ṣe náà wọ́n bomi rin ni wọ́n bu omi rin ewé yẹn ni ibi tá a fi sí torí ọkọ mi gan ò ka ewé yẹn kún. Nígbà tó máa pé ọjọ́ kẹjọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló sọ fáwọn ẹ̀gbọ́n ẹ̀ pé ẹ polongo ògo mi ò nítorí pé ewé àti egbò ń jẹ́ o. Ìdí nìyẹn tí wọ́n fi ń pè ní polongo ògo mi ewé ń jẹ́. Láti ìgbà yẹn ló ti ń ṣiṣẹ́ ewé láti ọjọ́ mẹ́jọ tó ti jẹ́ ló ti ń ṣiṣẹ́ ewé ìdí ọdún mẹ́jọ báyìí o tí òkìkí náà dẹ̀ ṣe ń kàn kiri àgbáyé tó dẹ̀ ní dáwọ́ dúró mọ́ òkìkí yẹn ń kàn gidi. Ìkọ́ tó wá jẹ́ kí òkìkí yẹn kàn gangan lélẹ́yìn ni pé àwọn tó wà ní hospital yẹn àwọn ló lọ pé olóòtú kan ká má dárúkọ ẹ̀ lórí ètò nílùú Àkúrẹ́ ń gbà yẹn àwọn ló lọ dárò àwọn ló lọ pé olóòtú yẹn gbọ́ ipe ìkọ̀kọ̀ báyìí ṣẹlẹ̀ ní hospital yẹn. Nígbà tí ẹ lóyún ọmọ yín bẹ́ẹ̀ ni sà. ṣé kò ń ṣe wípé bóyá ẹ ti máa ń lo àgbo tẹ́lẹ̀. mi ìṣe ìlàgbórí okay. mi ìlórí mi ìlàgbórí normal mi ṣe máa ń bí àwọn ìyókù náà mo bí normal. Mo rò pé èrò wá pọ̀ ní hospital yẹn pé àríro eléyìí rí bí olóòtú yẹn ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn nìyẹn ló gbé ọ̀rọ̀ yẹn ló wá sílé wíwá wa tó wá sílé ní ọjọ́ yìí ó wá ní òun fẹ́ wá bí ọ̀lọ́ wa ó ní wípé àtòrí kò lè dà ní mo bá pe ọkọ mi bá ní láyé o kọ́ wípé òun ò fẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn o wípé ìbọ̀tà àwọn ọmọ ìtumọ̀ ewé yẹn àwọn máa fi tọ́ ọmọ bí àwọn lọ wípé ọmọ táwọn bí báyìí ni pé àgbàlagbà níwọ̀n àwọn lọ́ máa mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa ewé máa yẹn wá ní fún dáadáa ni ìyẹn olóòtú yẹn ó wà ní Àkúrẹ́ tó dẹ̀ ní orúkọ náà ni òun náà bí yẹn ṣe gbé ọ̀rọ̀ yẹn jáde níjọ́ program ẹ̀ níjọ́ sátidé nìyẹn bí gbogbo ayé ṣe tẹ́wọ́ gba ọ̀rọ̀ polongo ògo mi nìyẹn o láti gbà yẹn láti ọmọ ọjọ́ mẹ́jọ títí di ọdún mẹ́jọ báyìí láti wà lẹ́nu polongo ògo mi tí ewé àtegbò ń jẹ́ o bóyá lọ nìyẹn sá o. Torí nǹkan kan tèmi kan mọ̀ ni wípé mo gbọ́ ní táìmù yẹn wípé polongo ògo mi yẹn ṣé ìgbà tẹ́ bí òun ló sọ ni. òun ló sọ sá. ní ó kékeré bẹ́ẹ̀ ni bó lè sọ ní kékeré. kò tẹ̀ ń ṣe àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló sọ fún torí èmi máa ń ta mínírààsì mo lọ ra ọjà ní ọjọ́ yẹn mi ṣe bí làwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ fún àwọn ẹ̀gbọ́n yẹn ti wà ní yunifásitì báyìí o àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló sọ fún yín pé ẹ polongo wọn náà wọ́n gbọ́ pé ẹ polongo ògo mi ìgbà tí mo dé àwọn yẹn wá sọ fún mi ní ẹ má má jẹ́ kán gbọ́ síta ẹ má má sọ síta wọ́n wá ń lọ sọ fún àwọn yìí pé òun yìí máa padà tún sọ fún àwọn ìgbà tó wọ́n wá sọ ó rẹ̀ pa àwọn yẹn wá rìkọ́ọ̀dù ẹ̀ rìkọ́ọ̀dù táwọn yẹn rìkọ́ọ̀dù ẹ̀ òun ni olóòtú yẹn gbà ní ọwọ́ wọn tó fi káàkiri àgbáyé dè lélẹ́ni. Now ọmọ ọdún mélòó ló wà tó fi sọ pé polongo ògo mi. a ní ọ̀sẹ̀ kan sáà. ọmọ kékeré. bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ kan ni. torí ewé yẹn gan àwa gan bí a fẹ́ sọnù ni torí àmọ́ ìtumọ̀ a fẹ́ sọ ewé yẹn nù ni. ewé yẹn ṣì wà. kódà gan a ti ṣe mọ́ omi torí omi ẹ̀kọ́ wà ní Àkúrẹ́ bọ́ọ̀lù ni a lọ ewé yẹn sínú ẹ̀ ní omi àjò ni ewé yẹn ó ṣù gidigidi báyìí dání báyìí ni a lọ mọ́ omi ta fi ń ṣiṣẹ́ ìyanu fáwọn èèyàn ni. ẹ dúró ṣẹ́rí kínní kan tí ò tí ì yé mi òun ni wípé ṣé kò ń ṣe wípé ilé eléwé jáwéjágbò náà ti bí ẹ̀yin gangan. ìlú Kòròdú náà bí mi sí àgbàlá wọn pe hospital yẹn ní àgbàlá ní ìlú Kòròdú ń gbà ibẹ̀ ni mọ́mì mi bí mi sí mọ́mì mi kò mọ ewé jáwé ewé jégbò mọ́mì mi ò mọ̀ o.
ok ẹ jẹ́ ká ṣe báyìí nígbà tẹ́ lóyún ọmọ ẹ̀ Yes sir. wọ́n ti máa jíṣẹ́ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀. Torí ẹni tí mo bi lé gan ọmọ 16 years ní báyìí torí mi sọ pé mo fẹ́ bí òun gan mọ́ mo ti wá sí Kòròdú pé mo fẹ́ ṣẹ́ oyún ẹ̀ torí Kòròdú lè máa ti bàbá wọn ti jọ wà tipẹ́tipẹ́ ní Odógún yàn bẹ́ẹ̀ mo bí gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀sìn mo wá pé mo fẹ́ wá ṣẹ́ oyún yẹn ní Kòròdú wọn wá ní wòlíì yẹn wá ní mi gbọ́dọ̀ ṣẹ́ torí ọmọ alágbára ni pé kí n má ṣẹ́ oyún yẹn mo ṣàfihàn ìgbà tí mo wá pé ọkọ mi wá ní nǹkan tí ajá máa ṣe pé èṣù máa Ògún máa ṣe pé kí n máa bọ̀ pé kí n má ṣẹ́ oyún yẹn torí mo ti lérò pé àwọn èyí tó wà ńlẹ̀ education la nídìí fún wọn ẹni tí mo bi lé gangan ó ga tó sí mi tó wà lórí ìdúró yìí òun ló lọ ra petrol wá ń sìn torí mi sọ pé mo fẹ́ bí òun mọ́ but information tá à ń gbọ́ nípa ẹ̀ tọ́dí mo dẹ̀ fẹ́ lọ ṣe tán ni má ṣe òun ni mo ṣe gbójú ń bẹ̀. ṣé ẹ ti máa ń ṣẹ́ oyún kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ti ń ṣe. mi ì ṣẹ́ o eléyìí ló fẹ́ bu mí lọ́wọ́ mi ṣe. ẹ ti máa ń ṣẹ́ oyún tẹ́lẹ̀tẹ́lẹ̀. mi ì ṣẹ́ oyún rí. ok mo ń gbọ́ yín lọ. mi ì ṣẹ́ oyún rí. so àtìgbà yẹn báyìí kékeré mo gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní wọ́n máa mú wọ́n lérò wá pé báyìí ní ilé bí ti báwo ẹ ṣàlàyé. nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ ọmọ èdè máa àwọn èèyàn wá gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì lóríṣiríṣi àwọn èèyàn wá ṣe wá sáré pọ̀pọ̀ ọmọ ìyanu lélẹ́yìí o ìkọ́ tó wá gbé ògo yẹn jáde síta gangan lélẹ́yìí sà woman yẹn wọ́n doyún ọdún mẹ́ta wọn nínú ní Àbújá ìyẹn nígbà tá a ṣẹ̀ bí ní 2017 gbà yẹn mo ń gbóhùn bọ̀ láti hospital ni mo lọ gba abẹ́rẹ́ àjẹsára fún woman yẹn ṣàn tẹ̀lé mi bọ̀ pé wípé ẹni ẹ̀ ó pẹ́ ìyá tó yọ ọmọ ìyanu yẹn ló lọ nìyẹn o ó ní kí kó ṣàbáwọn gbé ọwọ́ lé omi nítorí ìgbà àti sọ lórúkọ àti sọ ní Samuel pé kó báwọn gbé ọwọ́ lé omi pé òun mọ̀ pé ara ìyàwó òun máa yá pé ìyàwó òun máa bí ọmọ yẹn láti àlàáfíà pọ́dún mẹ́ta tó ti wà náà ilé àwọn èrúṣà wa ń bà mí mo wá ní kó máa tẹ̀lé wa bọ̀ ilé tó máa rà fúnlé ní ibẹ̀ nígbà yẹn àwa lọ síbi ibẹ̀ gbàtàdé èrú wá ti pé kí ló wá ń ṣẹlẹ̀ mo wá ṣàgbé bébì yìí dání polongo ògo mi mo gbé dání wọn wá ní kọjọ dáadé wa ló dáa pé kí wọn gbé ọwọ́ ẹ̀ lé omi àwọn pípù yẹn wọn tí ì dé Àbújá gbà tí wọn fún obìnrin yẹn lómi mu wọn tí ì dé Àbújá tí obìnrin yẹn fi bí ọkùnrin kan àti obìnrin kan ṣó ti yé yìí mo rò pé obìnrin yẹn ló wá padà lọ pé ẹni tó wá gbé jáde yìí ní orí rédíò ní program yẹn pé ìkọ́ báyìí ṣẹlẹ̀ lóòótọ́ o àtìgbà yẹn ọmọ ẹni yìí náà òun ló padà tó wá lọ jù sórí ta sí orí program ẹ ìyẹn olóòtú yìí náà ìyẹn ní Àkúrẹ́ ẹni yẹn popular gan òun ló wá lọ jù sí orí program ẹ padà bí èrò ṣe bẹ̀rẹ̀ sí ní yá nìyẹn nígbà tó máa pé oṣù kan báyìí ẹ wò ó alé wọn àwọn ọ̀dẹ́ lọ mọ́ bí èrò ṣe bẹ̀rẹ̀ sí ní àwọn TV oríṣiríṣi láti gbà yẹn di àsìkò yìí láti wà lẹ́nu ẹ̀ tí ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bóyá jẹ́ nìyẹn. ṣé ẹ dúró ṣọ́ọ̀ṣì wo lẹ lọ láti ilẹ̀. láti ilẹ̀ Redeem ni à ń lọ àwọn Redeem kan náà lọ wá sọ lórúkọ ní Àkúrẹ́. nígbà tán ẹ bí bẹ́ẹ̀ ni àwọn Redeem mọ̀ pé ó mú ewé wá sílé ayé. wọ́n mọ̀ á sọ fún wọn wọ́n dẹ̀ ní ìlànà àwọn ò gbà bẹ́ẹ̀. tó láwọn gbà bẹ́ẹ̀. wọ́n ní ìlànà títí wọn ò gbà bẹ́ẹ̀ bọ́tọ̀ àwọn ò sọ fún wọn pé ọgbọ́n wáyé bọ̀tí létà làwọn náà ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wọ́n ní ìlànà títí wọn ò gbà bẹ́ẹ̀ o àwọn ìgbà tí ọmọ jíjẹ ń ṣiṣẹ́ ìyanu tiẹ̀ lọ ìyanu dẹ̀ ń lọ àwádẹ́ kúkú sọ pé ṣọ́ ẹ pé Jésù ti wá dẹ̀ lélẹ́yìí máa ti di lémi lélẹ́yìí pé Jésù ti wá lélẹ́yìí bákú ṣe wà pẹ̀lú ẹ̀ nìyẹn láti ọdún kẹjọ lélẹ́yìí báyìí. now àwọn nǹkan wo ẹ jẹ́ kí a ṣàlàyé kí ṣó ń lọ church ẹ máa ń lọ church. òun lọ church sà. ṣé òun ló sọ pé òun fẹ́ lọ church. ó ti sà. bíi ti báwo. nǹkan tó ń ṣe mí ni pé ẹ̀rù ń bà mí nítorí pé mi mọ̀ nǹkan tó lè lọ ṣẹlẹ̀ nítorí tó bá ti rí wọ́n lè rí pé bóyá ọmọ kan tó ṣe kinní ni mi mọ̀ nǹkan tó lè lọ ṣẹlẹ̀ ló ṣe ń bà mí bọ̀tì èmi máa ń lọ ṣọ́ọ̀ṣì mo dẹ̀ máa kódà gan ó máa ń ka báìbù bó ṣe wà yìí ó ní báìbù tí mo ṣe rà fún tó ní báìbù kírísẹ̀ orúkọ wọn kírísẹ̀ lẹ̀ náà ló ń jẹ́ bọ̀tì mi mọ̀ ṣọ́ọ̀ṣì ti máa gbé lọ tí kí nǹkan mi má lọ máa ṣẹlẹ̀ níbẹ̀ kán má lọ máa jíṣẹ́ àbí ìkọ̀kan ìdí tí a ṣe gbé lọ ṣọ́ọ̀ṣì nìyẹn. ok láti gbà tẹ́ ti bí táwọn Redeem ti sọ lórúkọ kò dé church. bẹ́ẹ̀ni sà. ok now ń ṣe báyìí àwọn ìgbà Àkúrẹ́ lẹ́bi sí. bẹ́ẹ̀ni sà. àwọn èèyàn bíi mélòó ló ṣiṣẹ́ ìyanu fún l'Àkúrẹ́. olóòtú ó kọjá wàyù sà. bàbá sọ̀rọ̀ nípa ti ọmọ ẹnìkan ní èèyàn ńlá kan lórílẹ̀‐èdè Nàìjíríà a ní dárúkọ ẹ̀ wọ́n ní òun lọ ra àwọn nǹkan kan fún un bàbá sọ fún wa. ọ̀ràn ilé tó wà ní Àkúrẹ́ yẹn sì ibẹ̀ ni mo oyún ẹ̀ oṣù mẹ́rin lóyún ẹ̀ wà lára mi tí mo ta lọ fi gbalé yẹn ilé yẹn sì wọ́n rà fún wọ́n tún ti kọ́ 2 bedroom flat sẹ́yìn ẹ̀ ní Ṣàgàrí lọ́nà Orange FM àìmọye ilẹ̀ ní onígàrí yẹn náà lọ́hùn ìyẹn gbà tá a bí lọ́hùn o nígbà tá a tún wá dé ìlú Ìbàfọ̀ yìí náà bẹ́ẹ̀ kan tún ṣẹlẹ̀ mọ́tò tó wà